tí a bá ń sọ fún yín pé orí burúkú ni kéèyàn mọ lóun lo ẹ̀há kéèyàn mọ ní òun lo kìmọ́rù ẹ̀ ní pé à ń bá Islam jẹ́ ẹgbẹ́ ọ̀kan tí Dr. Sharaf tó sọ ó ní pé kí wọ́n ti ẹ̀yin obìnrin mọ́lé títí tí kò fi pa yín nínú Islam ẹ̀yin obìnrin ẹ dà gẹ́gẹ́ bí ẹrú sì tún dájú yín lọ ọmọdé tún dájú yín lọ bí ajágẹ́ tó dájú yín obìnrin nínú Islam torí Islam ò pọ́n yín lé ẹ̀há tẹ́ ẹ lò yìí táwọn fẹ́ tọ́ ní kẹ́ máa lò orí burúkú ni òfò ni ó fi ń bà yín láyé jẹ́ ni wọ́n jẹ́ kẹ́ fi rí ògo lónìí ṣẹgbẹ́ kan tó sọ ó ní wọ́n sọ pé ẹ̀há pé ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ ẹ̀há kì í sọ̀rọ̀ yàn ìmúnisìn ni ìjẹni nípa ni ọkùnrin tó bá fẹ́ bá yóò obìnrin jẹ́ tó jẹ́ onímọ̀tara ẹni nìkan tó jẹ́ service interest ní tiẹ̀ nìkan ní wá onímọ̀ hábìrì lẹ́hà èyí ní ẹ̀gbọ́n túmọ̀ ẹ̀há nǹkan tá a ti apá nǹkan tó yẹ pé kí ni kò gbọdọ̀ ríta mọ́ ní Islam tí n bá rí obìnrin tí n bá sí Islam báyìí ìmọ̀ ń jẹ́ ẹkún ọkàn fún mi torí kí ni tẹ́ bá ń gbọ́rọ̀ mọ́dí wọn lọ́wọ́ kú wá ní ẹ̀jẹ̀ káwọn lọ sátàrí jẹ́ bẹ́ẹ̀ bá ń pè wọ́n jòkó pé pẹ̀lú èdè táfi gbọ́ra wáyé báyìí pé nǹkan tí ń pèlè ẹ̀hẹ́ ò dáa fún wọn fẹ́ bọ̀ lẹ́jẹ̀ ni jáde ní mọ́nà ó pààyàn náà ò bá tèèyàn jẹ́ wáyé tó lè rí free ẹ̀sìn tó ní pé kán sọ yín sínú gbèkùn pé kán ayé pa nǹkan burú ẹ̀sìn yẹn sẹ́sìn ìmúnisìn ni wọn á ní irọ́ ni o ànábìlẹ̀ Saudi Arabia tí ò gbédè tí wọn òun ló ní pé kí wọ́n há wọn àyùn sí àwọn tájọ délédè kan náà tájọ dé lídà ara wa táwọn abúlé sọ wá ní pé irọ́ là ń pa fúnra wa àbí tó bá dé pé èdè náà bí kan tásẹ̀ mọ́ wá tún wá lọ wá gba ẹni tó gbọ́n tú fún wa ló bá fẹ́ fi bá a sọ̀rọ̀ á ní bẹ́ẹ̀ náà lórí ẹ wo orí burúkú tó ti ká obìnrin sí ẹwà àbíkú tó ti ká obìnrin sí àwọn obìnrin dẹ̀ mọ́ ní kẹ̀kẹ́ gẹ́gẹ́ bí nǹkan fàárí gẹ́gẹ́ bí nǹkan dùnnú orí burúkú dẹ̀ ní fún wọn ìbọn ẹlẹ́jẹ̀ dẹ̀ ní fún wọn ẹ̀sìn tí ń sọ pé kí wọ́n háwọ̀ pa tí ò ní pé kí wọ́n háwọ̀ tiẹ̀ pa ẹ̀sìn yẹn nìyẹn o Islam sọ pé kí wọ́n há ẹ pa obìnrin òríta mọ́ ojú rògbò òríta mọ́ báyìí ọwọ́ rẹ̀ ọ̀dọ̀ òríta mọ́ báyìí tá bá fi lè rí àtẹ̀rọ̀ rẹ̀ lásán wàá wọná dépò pé ẹyin jù rẹ̀ lásán báyìí ojú rẹ̀ mọ̀ wò fítífítí bí àtẹ̀yàn bá wà nínú sẹ́ẹ̀lì téèyàn bá wà nínú sẹ́ẹ̀lì tí ò ní freedom tí ò gbọdọ̀ jáde tí ó gbé kò lè ṣìkan tó bá wù ú inú ẹlẹ́hà òdòdó kó wá ní òun fẹ́ jó jó tán bá ti bí ọ̀rẹ́ ìwé àjò online ká wá gbé fídíò rẹ̀ sí òkè kọ́ àwọn àfáà gẹ́gẹ́ náà kọ́kọ́ gbó sí pè náà kan sọ pé inú rẹ̀ kàn dùn lásán ìwé ẹlẹ́hà ọwá ń jó ká wá gbé ẹ sọ̀rọ̀ lápẹ̀tọ̀ ìwé ẹlẹ́hà ti ń jó o àwọn tó sọ́rí àwọn tí wọ́n dẹ̀ hàn bọ́ lójú gẹ́gẹ́ náà kọ́kọ́ gbé ọ̀rẹ́ náà pé olórí burúkú gan ni ẹ because ọ̀ ní freedom ọ̀ lè jó ọ̀ lè dunnú inú ìgbọdọ̀ dùn kó wá rẹ́rìn níjọ́ tẹ́lẹ̀ abáfilẹ̀ rẹ̀ pé ẹ̀rí wá jáde lẹ́kẹ̀rẹ́ báyìí iná yóò lọ ẹlẹ́hà ògbọdọ̀ rẹ́rìn orí burúkú ni fẹ́lẹ́ àkúgbọ̀ rẹ́rìn kí ni ìdùnnú talẹ́sẹ̀ talẹ́ kó bá ṣe gbọ́ tí wọ́n ní pé kí wọ́n tàpá sí àṣà àti ṣe ilẹ̀ mi sáwọn tán ní pé kí wọ́n mọ ìkànnù ilé mi mọ orírun mi mọ sáwọn ni wọ́n àbáwọn tán ní pé kí n lọ mọ̀ tán àràbù pé kí wọ́n kọ́ sàràbù sáwọn ni wọ́n tó tèmi ṣe ni sórí jọ́ tó lè ní freedom láyé òun náà níjọ́ tó bá lè mọ dá lákàrẹ̀ lò fún ẹ tó jẹ́ kẹ́nìkan lò lákàrẹ̀ fún ọmọ wọ́n jẹ́ kẹ́nìkan sọ fún ẹ pé òbí olú lákàrẹ̀ mo lò lákàrẹ̀ wa Islam lọ́ọ́ ṣe ọ̀ lè fi lákàrẹ̀ sọmọ lákàrẹ̀ wúlò ló wà mẹ́ tó bá ti ba tiẹ̀ jẹ́ tán tó bá ti lè ba tiẹ̀ jẹ́ tán ò jẹ́ wọn kan mọ́ níwájú wọn nìyẹn àwọn náà nípa tó wọn á bú ẹ ẹ bá lẹ́ẹ̀kan fídíò tẹ́bà tó ra fídíò wa àwọn opinion yín tẹ́bà ti ń gbà lérò ẹ bá fi sọ́dà comment section ẹ bá share ẹ bá repost àjọṣe láti Èdùmàrè àti ní old Islam and new Islam nílẹ̀ kóòtù òjíire kẹrẹkẹrẹkẹrẹ ẹ ti kó Islam àwọn àbàbà tàná ẹ ti kó dànù ìyẹn ò wúlò mọ́ ìyẹn ò dá mọ́ iṣẹ́ tí ò dá mọ́ ẹ̀yin ọmọ tuntun méjèèjì wá gbé wọlé sí báyìí tẹ́lẹ̀ wá ń kàn tó iṣẹ́ àwọn àbàtà tẹ́lẹ̀ wá ń túṣe àwọn àbàtà náà ṣe pé iṣẹ́ wọn ò dáa ká tó lọ fàjù náà ẹ jẹ́ ká kọ́ lébìrì bá wọ́n láwọn Tìjàníyà àwọn Kàdìríyà àwọn Màsúníyà àwọn Kàdìríyà àwọn Tìjàníyà àwọn kìnìkan yàyàyàyà Ìbàmíyàsíyà ẹ̀jẹ̀ ìbílẹ̀ yà ọjọ́ yàyàyà gbé pátá wọn nínú ẹ̀ lọ ṣe ti dé báyìí gbogbo àwọn àgbàlagbà tàná nínú Islam tí wọ́n gbé Islam láyé arugẹ tí wọ́n dà fún Islam tí wọ́n gbé Islam wọlé Yorùbá tí wọ́n tàn àbá wa pẹ̀lú humanity náà kẹ́lẹ́ là ń sìn ẹ̀ka ọmọ yín náà wá ìṣẹ̀ṣẹ̀ òní pé ẹ̀sẹ̀ sọ pé kẹ́mọ́sọ̀ olè yín ẹ lè mọ́ lọ kírun ẹ tún mọ́ dekini mọ́ra ẹ tún mọ́ wáṣọ ni obìnrin náà lọ́nà gbọ́ Ọlọ́run náà ní àlá ànábì náà ní Muhammadu gbẹ̀ tí wọ́n parọ́ fún wa jókè láti bàfẹ́ kó wa lẹ́rú
àwọn àáfàá tòní tán lọ kí ó ní Saudi Arabia tí wọ́n sọ fún wa pé pátá wọn á wọná èyí náà ti ń ṣèdájọ́ ara yín báyìí kì í ṣe pàwọ̀ ẹlẹ́bọ nìkan láti padà wọná báyìí àṣé kì í sàwọn ẹlẹ́bọ lápadà wọná àṣé àtàwọn àtẹ̀yẹ àfọ́nà lẹ́padà wọná èmi kò mọ sọ náà lẹ́gbọ́ yìí ṣé bẹ́ẹ̀ kọ́ lórí ni bí pé kí ni àwọn àáfàá tòní tán já àwọn tọ̀ríkà yẹn gan wọ́n ń fi àwọn àlìsùn náà torí wọ́n gbà pé àwọn àlìsùn náà yẹn gangan ni wọ́n tẹ̀lé tírà gangan náà tẹ̀lé iṣẹ́ ànábì gangan níbi tó bá ti dé àfàlìsùn náà tí wọ́n bá ti so gbà fẹ́ kó pátá wọn á dákẹ́ ń bẹ̀ ni because wọ́n gbà pé òun tún nímọ̀ gbà wọ́n lọ àwọn òde ní ẹ̀rí tán lè fi takò àfàlìsùn náà ló lè takò wọ́n àwọn àgbà kànáà ní àwọn làwọn tọ̀ríkà yẹn àwọn ni wọ́n kó jọjọ àwọn ni wọ́n ṣe àsàlátù àwọn ni wọ́n kọ́ mọ́lé kéwú àwọn ni wọ́n sọmọ ní orúkọ àwọn ni wọ́n kúnlẹ̀ àwọn ni wọ́n ṣe mọ́díù àwọn náà ṣe gbẹ̀ àwọn àfáà tó ní pé kò rí bẹ́ẹ̀ mọ́ o ṣẹ́ẹ̀sì tán ni ká máa ṣe náà ni ṣẹ́ẹ̀sì tán tí wọ́n gbà sínú ni ìwé làwọn tá fẹ́ tẹ̀lé bẹ́ẹ̀ ṣé àwọn àbá àkànná tí wọ́n gbẹ̀sìn wá ni wọ́n dáná àbáwọn tí wọ́n sì lọ gbẹ̀sìn wá ní Salafi 1990 àwọn onáda bẹ́ẹ̀ láti 1990 lọ sísàlẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn tí wọn àwọn ò dáa mọ́ tí wọn báyìí gbogbo àwọn àbá yẹn 1990 yẹn 1989 1988 ẹni ká máa ṣe náà ni ẹ̀sìn yẹn ṣe ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn tí ń pinná bó bá dúró iná bó bẹ̀rẹ̀ iná àwọn tó tún jọ wà nínú Islam yẹn gẹ́gẹ́ fúnra gan wọ́n tún jọ lọ náà fúnra wọn àwọn gẹ́gẹ́ náà tó pinná fúnra wọn nígbà tó jẹ́ pé ọmọ ìyá gẹ́sẹ̀ jọ pinná fúnra wọn gan náà wọ́n á ní pinná fúnra ta ẹjọ́ ń lo ìwé kan náà ẹjọ́ ń lo Àlìkùránì kan náà ẹjọ́ ń tẹ̀lé ànábì lu kí wàhálà fi tẹ̀ ìdààmú bìrìbìtẹ́ kí wọ́n bá níbi tó wà ẹjọ́ ń tẹ̀lé alákànnà ló gbé ẹjọ́ ń pè tó ti bẹ́ẹ̀ wọ́n tún wá wọná so èyí tẹ̀lé mọ́ pinnu fún ẹgbẹ́ tẹ̀lé pinnu fún àwa tá à ṣe nífẹ̀ẹ́ tá à ṣe gbàtẹ́ rárá ẹ má pinnu fún wa tó gbé ẹ̀sìn yẹn sí ẹ̀sìn fọkànbalẹ̀ ẹ̀sìn yẹn sí ẹ̀sìn dùnú ẹ̀sìn bó bá kópa ẹ̀sìn bó bá kó bu lẹ́sẹ̀ ni ẹ̀sìn ni bí ẹ bá ń ṣẹ̀sìn orí burúkú ní ṣe òfò ní ṣe ìdààmú ní ṣe ẹ̀sìn yẹn sí ẹ̀sìn táàdé mọ́ bọ́mọlúwàbí bẹ́ẹ̀ yín mọ́ gbàgbé mọ́lúwàbí jẹ́bi kó mọ́lúwàbí kò lè sòótọ́rọ̀ kò lè lòjú mọ́lúwàbí rẹ̀ níbẹ̀ a fi máa kọ́fà irọ́ ẹni tó bá jùlọ tó dipọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn á wá donírọ́ ẹ̀wà ni mo tó tò sí mọ́ ṣé tẹ̀lé ká máa ṣe náà ni ṣé tẹ̀ polo fún wa náà ni kí lè ló ń gba yẹn bá fi sọ́nà comment section ẹ̀ bá like ẹ̀ bá repost ẹ̀ bá share wájú wa ṣe. kò dáa kí àrùn ẹlẹ́sìn òmẹ̀sìn kó máa ṣe ọmọ ènìyàn ẹni tí àrùn ẹlẹ́sìn òmẹ̀sìn tó bá ń ṣe nǹkan burúkú nítorí yóò mọ ṣẹ̀sìn òun ò dẹ̀ nímọ̀ pé òun ti ń ṣẹ̀sìn ayé òde mọ́rí gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ènìyàn ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá ẹlẹ́sìn ni yín ẹ jẹ́ ká lé fídíò bá ẹ wo ọ̀rọ̀ tí àgbàlagbà tí ó sọ ẹ wo ọ̀rọ̀ aláìnílàákàyè tí ó sọ tá bá ní ká wò ó ní ọjọ́ orí Ibrahim Traoré tẹ́ ń sọ yìí ó kéré sí gidi gan lọ́jọ́ orí ẹ jù lọ àgbàlẹ̀ jẹ́ sí kódà ẹ tó bí lọ́mọ àmọ́ ọpọlọ tí ń bẹ lórí tiẹ̀ ó ju tí ń lọ nǹkan tí ń ba ọmọ yẹn lẹ́mìí jẹ́ pé bí lòun ṣe wá wà yìí báwọn ṣe bí òṣèlú wá sí tẹ̀síwájú yìí a tún wá rí àwọn nǹkan tó jẹ́ pé ẹ̀sìn Islam ẹ̀sìn burúkú yìí ẹ̀sìn àgbàlẹ̀ yìí ẹ̀sìn tí ń kógun jálẹ̀ ẹ̀sìn tí ń kógun jọ̀nà ẹ̀sìn tí wọ́n fi pa àwọn èèyàn yìí àwọn nǹkan tún wá dìde nínú òun nínú lórílẹ̀‐èdè òun wọ́n tún wá láwọn tó wá lọ ń kọ́ ṣẹ̀ríà lọ tó bá kọ́ ṣẹ̀ríà lọ yẹn dẹ́ kí nìkan tó fẹ́ fi dà fún wọn ìlọsíwájú ò ní bẹ fún ẹni tó ní ṣẹ̀ríà lọ fún ẹni tó ní kọ́ ṣẹ̀ríà lọ ẹ̀yin wá jáde ẹ̀yin ò view rẹ̀ ní normal view táwọn èèyàn tí wọ́n fi rí ìvú ẹ̀sìn tẹ́yìn wà yẹn lèyìn fi wò ó ti yín kódà kí nǹkan má dáa wọ́n ti jẹ́ pé Islam ló bá ti lè sọ ẹ fẹ́ mọ wá àwọn àtàmọ́tàmọ́ àwọn ilé tẹ́ẹ̀mù wọn tó fi dáa ẹ fẹ́ wá bẹ́ẹ̀ ti present fáwọn èèyàn bẹ́ẹ̀ bí ẹ ti gbé kalẹ̀ tí a fi dáa ìlú rẹ̀ ni o president ni o ó dẹ̀ nílà ká ìjọ yín bàbá burúkú yìí lọ tí ìlú bá wà bẹ́ẹ̀ ní ìdí tó bó ṣe bí ìlú bá wà bẹ́ẹ̀ ẹ gbà ṣe lálọ́ láàyè níbẹ̀ ni ìlú pàpà wá dà ọmọ yín lọ́wọ́ ó nípa ayé yín mọ́ ẹ lọ́wọ́ north ibi tó súnmọ́ wa ní north níbẹ̀ tí wọ́n ti ń lo ṣẹ̀dá lò ẹ wúrí burúkú tó bá north àwọn awúsò padà rí ilẹ̀ wọn jà fún mọ́ àwọn Fúlàní padà lé wọn kúrò nílẹ̀ wọn with a name bad so kọ́ ṣẹ̀dá lọ yẹn ọmọ yẹn tí wàá nìkan tó ń ṣe lè tọ́ the world wá ní àwọn ọmọ ìlú òun tán bá lọ ń kọ́ ṣẹ̀dá lọ ní tí wọ́n pé kẹ́hìn tí wọ́n padà bọ́ alẹ́ báyìí because tí wọ́n bá fi lè kọ́ tán kò sí ibi tí wọ́n ti fẹ́ lò nílùú àwọn ẹ sọ ìlú kan fún wa tí wọ́n ti ń lo ṣẹ̀dá lọ tí ìlú náà tó rojú tí fọkànbalẹ̀ wà bẹ́ẹ̀ tí ò sí ogun tí ò sí wàhálà tí ò sí payẹ kẹkẹ níbẹ̀ bí ṣàlọ yẹn bá padà dé tán kọ́ àwọn tán láwọn pèrè àwọn ní mùsùlùmí tí wọ́n follow agenda yín ẹ máa pa ọgbọ́n náà ni gbogbo mùsùlùmí tó bá ti lè ń jẹ ṣẹ́wù tó bá ti lè ń wé ọṣẹ tó bá ti lè ń ṣègbìyànjú lórí ìgbésí ayé rẹ̀ ẹ máa pa ni torí ẹ sọ pé kò tọ̀nà nínú Islam
àfi kẹ́ wọn mọ bàjẹ́ ní kankan tẹ́ fẹ́ ṣe fún wọn tẹ́ fẹ́ fi ràn án lọ ní kankan tẹ́ fẹ́ ṣe fún wọn láti bá fi yọ kó nínú ìṣòro àfi kí wọ́n wà bẹ́ẹ̀ náà kán rẹ̀ ṣẹ̀sìn síbẹ̀. ìwọ wà ní pé ẹ̀sìn Islam yẹn ẹ̀sìn ìkónilẹ́rú ni wọ́n wá fi ẹ̀sìn Islam mú fi wá gbalẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n lò nígbà slave trade Islam wà ń bẹ̀ náà náà kò ní tán mọ̀ yìí Christianity wà ń bẹ̀ náà náà kò ní tán mọ̀ yìí ẹ ti wá di one and opposite Christian mọ̀ rí Muslim gẹ́gẹ́ bí pé ẹ̀sìn tí kò dáa ni ẹ̀yin Mùsùlùmí ẹ̀sìn yẹn náà dá ẹjọ́ wa ń takùn ẹ̀yin ọmọ ìyá kan náà tó gbé ìwé kan náà lẹ́jọ́ ní ẹjọ́ fìwé ronú náà ni ìwọ wa ń dá lẹ́bi ọwọ́ á ní pé ẹ̀yin náà ti mọ̀ bẹ́ẹ̀ ó yẹ kó náà kó spọ́ṣọ̀ àwọn ọmọ olú rẹ̀ kan bí a bí kó tàṣẹ lọ́nà 20 kó lọ sí kíni gangan ṣé o mọ̀ pé bí òróró ṣe kéré tó lára ẹran ó lè bẹran jẹ́ ni bí òróró bó ṣe kéré tó lára ẹran yẹn ó lè bẹran jẹ́ tó bá fi lè kódà tó bá fi lè spọ́ṣọ̀ àwọn ọmọ olú rẹ̀ 1 million pé kí lọ kọ́ tẹkinọ́lọ́jì wá láti ìlú kan tí àwọn olórí burúkú ọmọ òfin tó ti fẹ̀sìn bọ̀lẹ́ jẹ́ tí wọ́n lọ stọ́dì ṣẹ̀dá lọ yẹn tí wọ́n bá ju mẹ́wàá pé lọ wọ́n lè ba àárín àwọn 1 million yẹn jẹ́ mélòó nílẹ̀ yìí mùsùlùmí ilẹ̀ Yorùbá náà tẹ́ ń push agenda ṣẹ̀dá lọ láàrin gbulẹ̀ kò tó dire náà ṣé ẹ̀ mọ́ fún wa ṣòro ṣé ẹ̀ mọ́ fún wa níyọnu ni tí wọ́n bá fi lè lọ ka kíní ẹ̀ dé ìṣẹ̀dá lọ tí wọ́n lọ kọ́ ẹ̀ tí wọ́n fi lè kọ́ dé wọ́n á padà dé tẹ́lẹ̀ sínú ìlú náà ni wọ́n padà di bandit padà di bùkọ́ padà di àwọn alìlí ìṣúná burúkú nǹkan tó padà di sí ìlú náà nìyẹn náà wọ́n máa dààmú iṣẹ́ àwọn èèyàn 1 million wọn ò ní jẹ́ kí iṣẹ́ wọn yọ ta ló sọ pé òróró lè bẹ̀rẹ̀ jẹ́ ta ló sọ pé ẹni tó àwọn ọmọ tíìmù kékeré wọn lè bá ṣàwọn tíìmù ńlá jẹ́ ojú tí yóò lè rí gbogbo yẹn ẹ lè rí tó pé kí ni ẹ ṣe wọn nínú ẹ̀sìn burúkú yẹn ẹ fẹ́ cover ẹ fẹ́ push àjẹdà ṣe lálọ ẹ fẹ́ push ẹ fẹ́ pé kó jẹ́ pé nǹkan tẹ́sà fi back up nìkan tẹ́ mọ́ káàkiri tẹ́ bá ń ba lọ báyìí ẹ lè lábọ̀ rẹ̀ ọkàn yóò sì lè balẹ̀ yẹn kí síbẹ̀ kó padà jìrì ayé nínú nǹkan tẹ́ bá padà ń kójọ nídìí kíni yóò padà wọ ìmọ̀ lọ́wọ́ ni Ibrahim Traoré ọmọ ọkọ ni ẹ tó bá dé pẹ̀lú Ibrahim Traoré la bá ní nílùú abánilú ó ti nílò sọ jújù lọ because gbẹ̀yìn kíní àfáà kíní burúkú yìí ó yẹ kẹ́ lọ kọ́ tì í mọ́lé nínú pé àfáà ni mi ó yẹ kẹ́ lọ kọ́kọ́ gbọ́ mọ́lé náà nínú because kíní iṣẹ́ àfáà kíní kan kíní ọ̀nà wo lẹ́gbà fín ẹ̀pù fín àdì kún economic Nàìjíríà kíní kan tẹ́mi support economic Nàìjíríà fi ẹ̀kọ́ support ẹ̀ tó ń bàjẹ́ sí ni ẹ̀yin lẹ́ dájú kun lẹ́yìn lẹ́mọ̀ rẹ ni tí ń ṣe àṣìṣe ibi tó kù sí ẹ̀yin lẹ́mọ̀ rí ẹ̀yin ò lè ṣe kankan tí àfikẹ́ mọ̀ jẹ́ kẹ́kàn mọ́ jẹun tó lásán èyí tẹ́ wáyé rí ọkàn yóò ní balógbé afáàlẹ̀ Yorùbá inú yóò ní dùn ládàá ní wáyé ẹ̀ nígbà wọn jèrè ayé lọ́la àtọ́sílẹ̀ kan jò ní ọmọ yẹn nílá kájú yín lọ ẹ dákun tó wà ara fídíò ẹ mọ bá wa share ẹ bá share káàkiri ẹ bá like èròǹgbà yín ẹ bá fi sókè ní comment section ẹ bá repost àjọṣe láti Èdùmàrè àṣẹ.